ibi tá a wà yìí ewé àti egbò láwọn mẹ́nubà. Àìsàn kan bẹ tí wọ́n ń pè ní àìsàn ilé ìgbọ̀nsẹ̀. Àìsàn tá a máa ń kó láti ilé ìgbọ̀nsẹ̀ èyí wọ́pọ̀ láàrin àwọn obìnrin wa. Bóbìnrin bá kó àwọn àrùn kan láti ilé ìgbọ̀nsẹ̀ a máa ń ṣàkóbá fọ́kọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Bá a bá ti wá rí ẹni tó kó irú àwọn àrùn yìí nílé ìgbọ̀nsẹ̀, àwọn ilé ìgbọ̀nsẹ̀ oníhò tí wọn ò mójútó, àwọn ẹkẹ́yìn ó bọ́ sórí àkìtàn lọ́ máa ń ṣègbọ̀nsẹ̀, tàbí ilé ìgbọ̀nsẹ̀ aláwo gan tá a ṣètọ́jú ẹ̀ tí ò mọ́ dáadáa, ẹnìkan ló ṣègbọ̀nsẹ̀ ẹbẹ̀ níwọ́n náà bá jókòó lé, àbẹ́nìkan ló ṣẹ̀yọ́ ó tọ̀ níwọ́n náà bá tún jókòó lé. Ẹsẹ̀ ráwọn obìnrin wa yìí ara wọn a máa tètè gba àrùn púpọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà sì ló jẹ́ pé bárùn bá ń bẹ lára wọn a máa pẹ́ kó tó fojú hàn. Àwọn àmì wo ni wọ́n wà máa rí tí wọ́n fi máa mọ̀ pé àwọn ti kó àrùn tí ó wà nílé ìgbọ̀nsẹ̀? Bẹ́ẹ̀ bá ti lóbìnrin tó ṣe pé gbogbo ìgbà ní máa tójú ba ọwọ́ babẹ́rẹ́, yóò máa ṣe kí ni, yóò máa họ́, yóò máa jàjẹ tàbí kó máa tá, onítọ̀hún ti lùgbàdì àrùn tí wọ́n máa kó nílé ìgbọ̀nsẹ̀. Ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ bá ti rí bí ọyún tí jáde lójú ara obìnrin, ìyá pàápàá jùlọ tí wọ́n bá ń ṣèbálòpọ̀ lọ́wọ́ tí wọ́n ń ṣe sáàmì, bí nǹkan funfun bá ti ń jáde lójú ara tiẹ̀, àrùn ilé ìgbọ̀nsẹ̀. Bó bá wá gbọ̀rẹ̀ gẹ̀jìgẹ̀ tán lára, a máa fa kòkòrò sílé ọmọ, àwọn kòkòrò tí máa yọ oyún jẹ. Ìdí nìyí tí wọ́n fi sọ pé lómi ìwojú Ọlọ́run títí lẹ́yìn ìgbéyàwó 20 ọdún kò tiẹ̀ gbọ́pá kò gbọ́po, ìwọ ni ọmójútó rà rẹ kọ́ tọ́jú ara rẹ. Ayé kan ò máa ṣe lómi nígbà míì tó ṣe pé nǹkan ní ṣera ẹ̀. Lórí ètò yìí a máa mẹ́nuba àrùn tí wọ́n kó nílé ìgbọ̀nsẹ̀. Bóbìnrin bá wá kó àrùn tán lé ìgbọ̀nsẹ̀, a máa dàtọ̀ sí ara ọkùnrin, a máa dàtọ̀ gbẹ sí ara ọkùnrin. Bó bá wá di àtọ̀ sí sára ọkùnrin, a máa èyí tí ń pè ní gonorrhea, oríṣiríṣi ló wà. Àrí tó ṣe pé bẹ́yàn bá ti rìn inú òrùn láró máa tá, láró máa jájẹ, ojú aró máa jájẹ. Tó bá wá gbọ̀rẹ̀ gẹ̀jìgẹ̀ tán lára ọkùnrin, a sì bá kan lé ọmọ rẹ̀ jẹ́, a bá nǹkan ọmọkùnrin rẹ̀ jẹ́, àwa fọ́ pẹ́tẹpẹ́tẹ. Olódùmarè mo ṣì bá rẹ o, ọba tó dá ewé àtegbò. Lónìí ẹ jẹ́ kí n kọ́kọ́ máa mú tí wọ́n ń pè ní atalẹ̀. Atalẹ̀ funfun òun rèé. Atalẹ̀ funfun yìí àwọn kan máa ń pè ní ginger lédè òyìnbó, òun rèé o. Bẹ́ẹ̀ bá dọ́jà ó wọ́n, ètí ń bá sọ pé nǹkan wọ́n, owó péré tí wọ́n ń tà ó lè mọ́ ju bóyá bíi Better Life lọ, táàmù sí 15 naira tàbí múrí 5. Bá a bá ti rí ẹ lọ bá wà tí wọ́n ń pè ní kànáfùrù. Kànáfùrù yìí ìmọ̀ bóyá kórede fi yìí, akórede o mo ló bọ́ sí báyìí. Kànáfùrù ọ̀dà bẹ́ẹ̀ bá ti bá rí kànáfùrù, kò sí ní ìyìn báyìí. Bẹ́ẹ̀ bá ti bá rí kànáfùrù ó fi inú báyìí. Kànáfùrù ọ̀nà rí, mo rò pé òfin ni. Kànáfùrù òrè o, òun náà fẹ́ ju bẹ́tà lọ. Bẹ́ẹ̀ bá ti bá rí méjèèjì, ẹ wá bá lọ wá òrombó tá a mọ̀ sí ọsàn wẹ́wẹ́. Ọsàn wẹ́wẹ́ náà rí, ẹ bá ń wá bí bóyá bí eléyìí, ẹ bá ń wá bí 5 rẹ̀. Nǹkan kan bẹ tí wọ́n ń pè ní àìdán onígun 4 rèé o, fáǹfààní àwọn tí ò bá mọ̀ tí ń jẹ́ àìdán. Bẹ́ẹ̀ bá ti dọ́jà ẹ̀rí tí ń jẹ́ àìdán lọ́dọ̀ àwọn tí ń tẹ ìwé ọmọ. Àìdán yìí ó di mélòó? 1, 2, 3, 4 ó di 4. Ẹ wá bá wá atalẹ̀ pupa. Ó di 5. Ẹjẹ́ ń tún kà kó yé gbogbo wa. Òrombó, àìdán onígun, atalẹ̀ pupa, atalẹ̀ funfun. Atalẹ̀ funfun wọ́n ń pè ní ginger, atalẹ̀ pupa ni wọ́n ń pè ní turmeric lédè òyìnbó. Eléyìí ni wọ́n ń pè ní kànáfùrù. Bẹ́ẹ̀ bá ti bá ń rí, ẹ dákun ẹ bá ń kódà sí orí iná. Ẹ kódà sórí iná kẹ́ ẹ bomi sí kó jiná dáadáa. Ló bá dàgbò.
Olódùmarè mo ṣèbà rẹ o. Olúbíkin tó kọjáwé ọ̀sán ìbíkin tó kọ́ wa gbò mo ṣèbà rẹ. Bẹ́ẹ̀ bá ti bá mi ṣe tó tó jiná dáadáa, kọ́ọ̀bù kan láàárọ̀ kọ́ọ̀bù kan lálẹ́ ni ẹ mọ̀. Gbogbo tí wọ́n ń pè ní àrùn tá a kó láti ilé ìgbọ̀nsẹ̀ yóò sì dun àfẹ́yìndégún fi sọ. Bẹ́ẹ̀ bá ti ń lò lẹ́mọ̀ rí wípé gbogbo àwọn nǹkan tá a sọ bó jẹ́ àwọn tẹ́mọ̀ rí gẹ́gẹ́ bí àmì wípé ẹ ti ní ohun tí wọ́n ń pè ní àrùn ilé ìgbọ̀nsẹ̀. Ẹ máa ń tọ gbogbo ẹ̀ dànù yóò sì máa dínkù lára yín. Ẹ má jẹ́ gbàgbé kànáfùrù òun bá a bá tún fẹ́ lò ó tún lọ́nà míì tá a tún fi lo kànáfùrù yìí lásán. Ṣé ẹ rí kànáfùrù yìí? Òun tún rọrùn láti lò. Bẹ́ẹ̀ bá rí gbogbo eléyìí ń pé ẹ bá mú kànáfùrù yìí ẹ kàn bá ń dà sínú omi tó bá mọ́ dáadáa. Omi tó mọ́ dáadáa ẹ dé pa. Bó bá ti tójọ́ kejì àbíjọ́ kẹta yóò ti toro dáadáa. Ẹ sọ fọ́mọbìnrin ọ̀hún kó máa fi fọ abẹ́ rẹ̀, kó máa fi fọ ojú ara rẹ̀. Àwọn àmì wo ni ó máa rí tí ó fi mọ̀ pé lóòótọ́ làrùn ilé ìgbọ̀nsẹ̀ ń yọ̀ lẹ́nu. Bó bá ti fi bọ abẹ́ rẹ̀ tó fi ń fọ̀ ẹ̀rí tí ó máa ta yóò sì máa jàjẹ, yóò máa ta yóò sì tún máa jàjẹ. Ewé kan náà wà tí wọ́n pè ní ewé gọ́fà. Ewé gọ́fà yìí ẹ dákun ẹ bá ń jù sínú omi, kò tí ẹ̀ múlẹ̀ nídìí ká gbó, ó sì wù yín ẹ gbó. Bẹ́ẹ̀ bá ti jù nú omi tó toro dáadáa, ẹ sọ fẹ́ni tó ní àwọn àrùn tá ń pè ní àrùn tí wọ́n kó nílé ìgbọ̀nsẹ̀ kó nítọ̀ wọ́n máa mú. Pẹ̀lú àṣẹ Olódùmarè tó dá ewé àtegbò, gbogbo tí ń jẹ́ àrùn lára rẹ̀ yóò sì máa bá omi jáde. Àrùn ló sọ wípé fi mí hàn kí n fi ọ́ lẹ̀, fi mí pamọ́ kí n pa ọ́ tán porongodo. Àrùn tí wọ́n kó nílé ìgbọ̀nsẹ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ, bó bá ṣàkóbá fara tán, ọkọ ìyàwó òun ga máa kó látara ìyàwó ẹ̀. Kò rọrùn fọ́kùnrin láti ní àrùn tí wọ́n kó láti ilé ìgbọ̀nsẹ̀, ṣùgbọ́n ó rọrùn fóbìnrin púpọ̀ láti ṣe kíni, láti kó àrùn tí wọ́n kó ní ilé ìgbọ̀nsẹ̀. Bá a bá tún wá fẹ́ lò ó, kànáfùrù ìkan náà lórí ètò wa, ètò tá a pè ní dókítà Yorùbá, ara wa ọmọ ilé ju tàná lọ, kò ní ilé nílé takora pa. Bẹ́ẹ̀ bá ti ń wètò yẹ dákun torí ìtọ́lọ́ ẹ máa bá mi fọwọ́ ní subscribe kó máa já tótótó ní gbogbo ìgbà tá a bá ti ń ṣètò iná lẹ́sì máa bá wa pàdé. Ẹ sì máa bá mi share rẹ̀, ẹ máa pín fún gbogbo àwọn èèyàn, pàápàá jùlọ àwọn tẹ́ ẹ bá mọ̀ pé wọ́n ní ọ̀kan tàbí méjì nínú àwọn àrùn tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Bẹ́ẹ̀ bá ti ẹ̀ wá ní tàbí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ò ní, ẹ̀yìn ẹsẹ̀ ẹ máa bá ń pín. Olúwa Olódùmarè ó sì bá mi pínrin kàn yín. Ẹ ní rí bànújẹ́ láéláé. Ẹ bá ń da kànáfùrù yìí náà sínú omi gbóná, omi tó gbóná dáadáa. Ṣé ẹ ti dà bẹ́ẹ̀? Ẹ ti dà á? Omi ọ̀hún tó gbóná dáadáa, ẹ bá ń wá ke bí ike ọ̀dà, ẹ bomi sí, ẹ ti bomi gbóná sí. Ẹ wá bá ń túdà sínú ẹ̀, kóbìnrin ọ̀hún kó jókòó lé. Ẹ má jẹ́ ó jókòó lé ní omi gbóná o, kó máa bó tòró. Ooru tí ń jáde láti inú omi gbóná la fẹ́ lò. Bómi ooru yìí àti òórùn kànáfùrù yìí tó bá ilé yàwó obìnrin ọ̀hún lábẹ́, ló bá dánwò àmúpìtàn. Àwọn àrùn kòkòrò tí ń balẹ̀ ọmọ jẹ́, kòkòrò tí ń yọ oyún jẹ, tí ò jẹ́ kẹ́lòmí ò róyún ṣe, yóò sì dánwò àmúpìtàn. Ta ló sọ kí ò ṣégbé, ta ló sọ kí ò ṣégbò? Èso kan bẹ tí wọ́n ń pè ní bàrà. Bàrà yìí ó wà ní òrè. Bẹ́ẹ̀ bá ti bá mi rí bàrà, òrè o, a máa tóbi jù báyìí lọ, kékeré rẹ̀ mo mú wá. A máa tóbi jù báyìí lọ. Ẹ bá ń wá pẹ̀lú kànáfùrù yìí náà. Kẹ́ ẹ wá bá ń wá atalẹ̀ tí mo mú lọ́wọ́ lẹ́ẹ̀kan. Ẹ má dà méjèèjì papọ̀. Ginger yàtọ̀ sí turmeric. Ginger látalẹ̀ funfun, turmeric ń látalẹ̀ pupa. Atalẹ̀ funfun rèé, atalẹ̀ pupa òrè o. Mo ti mú lọ́wọ́ lẹ́ẹ̀kan òrè. Ó yàtọ̀ síra wọn, òun a máa pọ́n rẹ́súrẹ́sú. Ẹ wá bá mú atalẹ̀ funfun, bàrà àti ginger. Kẹ́ ẹ wá lọ bá mi wá àlùbọ́sà áyù. Ó dà báwọn
ó dà bẹ́ẹ̀ bá ti rí àlùbọ́sà ayù inú omi náà lẹ́bàá ń dà sí o ẹ wàá bẹ eléyìí ẹ bá ń bẹ gbogbo tí ń bẹ lára rẹ̀ pò pátápátá bẹ́ẹ̀ bá ti bẹ́ ẹ bá ń sa wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ̀gúsí inú rẹ̀ ẹ wà pò ń bẹ ẹ̀gúsí inú bàrà ẹ wà pò ń bẹ bẹ́ẹ̀ bá ti bẹ́ bí ìbẹ́pẹ ẹ bá ń kó sínú omi ẹ bá ń mú eléyìí náà tá à ń pè ní jíńjà ẹ bá ń bẹ́ dáadáa ẹ bá ń dànù omi ọ̀hún kànáfùrù yìí ẹ dákun ẹ bá ń sànù díẹ̀ kẹ wá dà sínú omi ọ̀hún ẹ bẹ́ẹ̀ bá ti dàbẹ̀ tán àlùbọ́sà yìí tá a mọ̀ sí áyù oòrè lọ́wọ́ rẹ̀ ẹ ti rí ẹ wá bá ń dànù rẹ̀ bẹ́ẹ̀ bá ti dànù rẹ̀ tán ẹ bá ń dépa sínú omi ọ̀hún fún ọjọ́ méjì ní kó lòun bẹ̀ kó toro dáadáa bó bá ti toro iṣẹ́ bá ṣe ẹ sọ fọ́mọbìnrin ọ̀hún kó mọ̀ mú bó bá ti mú yóò padà wá yin Ọlọ́run lógo yóò tún padà wá máa dúpẹ́ lọ́wọ́ èmi dókítà Yorùbá wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o òun ò náwó sílé ìwòsàn mọ́ ọ̀pọ̀ èèyàn ló ti lo tí ò yẹ kó lò sára ọ̀pọ̀ èèyàn ti gbabẹ́rẹ́ tí wọ́n ń pè ní àrùn ilé ìgbọ̀nsẹ̀ ò lọ torí pé ẹ má bínú ẹ̀yin dókítà òyìnbó bá a bá ti ń gbabẹ́rẹ́ sírú àwọn àrùn báyìí a máa sá pamọ́ ni yóò lọ farasin síbì kan ni tó bá yá yóò tún padà jáde àmọ́ káwù tìdítìdí káwù tegbòtegbò òun ló ṣe kókó ìdílé tá a fi ṣe àgbékalẹ̀ ètò yìí mo gbóríyìn fún àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò yìí lórí ìkànnì tá a wà yìí bẹ́ẹ̀ bá fẹ́ máa jàǹfààní ẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ ẹ máa fọkàn bá wa lọ́n gbogbo ìgbà kẹ́sì máa tẹ subscribe ẹ máa bá mi share rẹ̀ fáǹfààní àwọn tó bá ṣe pé wọ́n nírú àrùn yìí tàbí míì táàtún máa sọ nígbà míì bàbá ti ń bọ́ sórí ètò yìí ẹ má gbàgbé o kò sígbà tá a lè máa gbé ètò yìí wá gẹ́gẹ́ bí mo ti sọ ẹ rí kí n má wàá rólé apá kan dápá kan sí àwọn èèyàn kan sọ lẹ́yìn kámẹ́rà lọ́hùn wọ́n ní obìnrin nìkan ni sóbìnrin nìkan ni sóbìnrin nìkan ni ó yẹ kọkùnrin náà jàǹfààní bá a bá rọkùnrin tó tara rẹ̀ kó nǹkan bẹ́ẹ̀ àwọn nǹkan tá a sọ yìí yàtọ̀ sí yìí tá a ti dìbọ̀ ọkùnrin náà lè máa mú o yóò máa fọ gbogbo àrùn tí ń bẹ lára jáde gbogbo àwọn ìdọ̀tí tí ń bẹ lára yóò sì máa fọ gbogbo ẹ̀dá ẹ wò mí ẹ̀yin obìnrin wa nínú ilé ẹ tọ́jú ọkọ yín ṣe rí tí wọ́n ń pè ní jíńjà ẹ máa bá mi fi ṣe oúnjẹ ẹ máa bẹ́ kẹ́ ẹ máa fi ṣe oúnjẹ fáwọn ọkọ yín bó bá ti ń bẹ nínú oúnjẹ yóò máa fọ gbogbo ìdọ̀tí inú ẹ̀jẹ̀ ìdọ̀tí inú omi ara ẹ má jà máa fi àwọn àrùn kan sí é torí pé tí 1% omi bá kù lára èèyàn olúwa rẹ̀ ó sì dákú randandan tí 5% bá kù lára èèyàn nǹkan mẹ́wàá ó sùn tọ̀hún tí 10% omi bá kù lára èèyàn ó dọ̀run àjàǹdè kí wá lóde tá à ń fẹ̀mí ara wa tayò tá à ń fẹ̀mí ara wa ta káàdì jíńjà yìí ẹ máa bá mi bẹ́ sínú oúnjẹ fáwọn ọkọ yìí ẹ máa fi ṣe ẹ̀fọ́ ṣọkọ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni ẹ máa bá fi ṣe fún ọ bẹ́ẹ̀ bá sọ bẹ̀ ata bẹ́ẹ̀ sì rẹ́sì ẹ bá ń gé díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin náà ẹ̀yin náà ní nínú dúró yín lọ́fíìsì ẹ máa kàn jẹ a máa tani lẹ́nu yẹ́rìyẹ́rì àmọ́ bẹ́ẹ̀ bá ti wá ń jẹ ẹ máa bá mi ṣe àkíyèsí sí àwọn ìgbọ̀nsẹ̀ yín ẹ rí báwọn ìgbọ̀nsẹ̀ yín yóò máa yàtọ̀ láwọn àsìkò yìí wọ́ọ́rọ́wọ́ sì yóò máa wá kò ní nira ara ò ní ní mí ara ò ní ní ẹ̀yin náà lágbára Olódùmarè ayé ò ní mú wa o torí pé tá a bá ní ká má lákẹ́dùn lórí ewé alákẹ́dùn àdéwé àsìmọ́ béwé lọ bá a bá ní ká má rọ̀ gidigba lálẹ́ odò àrọ̀ gidigba domi àsìmọ́ bómi sàn lọ bá a bá ní ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú ọmọ ọlọ́rọ̀ àdásọborí àmọ́ sí egungun jẹ ẹ̀yin ìyá mi ajígbọmọ lọ́wọ́ àbúrú ẹgbà ẹ̀mí kàkà kí Olódùmarè kí ẹgbà gbogbo etí tí ń gbọ́ mi kábùrú mọ̀ sì ṣẹlẹ̀ sí mi kó mọ̀ ṣẹlẹ̀ sí gbogbo etí tí ń gbọ́ mi àtọ́jú tó wù mí a máa sọ̀rọ̀ nípa bá àti tọ́jú ojú bá àti tọ́jú etí ṣe é mọ̀ pé egun tó kéré jù nínú ọmọ ẹ̀dá èèyàn inú etí ní bẹ egun tó kéré jù nínú gbogbo ara ọmọ ẹ̀dá èèyàn gbogbo egun tí ń bẹ lára ọmọ ẹ̀dá èèyàn jẹ́ 206 igba àti mẹ́fà ni ṣùgbọ́n tá a bá bí ọmọ kékeré egun tí ń bẹ lára rẹ̀ jẹ́ 300 lápapọ̀ bẹ́ẹ̀ bá wà wò dáadáa 206 yìí mélòó ní bẹnu agbárí ẹ máa gbọ́ nínú ètò míì nígbà tá a bá padà dé orúkọ tèmi ní kàkà kí Olódùmarè akẹ́kàkà kọ́lọ́rọ̀ gbọ́bọ́lọ́rọ̀ bá gbé mi lọ lọ́rọ̀ ó ṣe ó ní ó bínú lé àgámọ́lọ́mọ bá mi lórí ètò dókítà Yorùbá àwọn kan pè ní dókítà Yorùbá orí bẹ́ẹ̀ ó jọ bẹ́ẹ̀ ẹ tún máa pàdé wa lórí ètò yìí nígbà míì
ẹ subscribe bákan náà ni ẹ máa share rẹ̀ káàkiri bẹ́ẹ̀ bá ti ń share rẹ̀ yóò máa jẹ́ àǹfààní fún àwọn èèyàn wa káàkiri àgbáńlá yìí níbi tí wọ́n ti ń gbọ́ wa tí wọ́n ti ń wò wá. ìbà Olódùmarè lẹ́ẹ̀kan sí mo kí gbogbo àwọn elétò yìí pátápátá títí ìgbà míì tẹ́tù máa pàdé wa lórí ètò tá a gbé àkórí ẹ̀ ní dókítà Yorùbá. mo ní wọn ò ní fẹ́ ẹlòmíì ṣe mí wọn ò sì ní fi ẹlòmíì ṣe ẹ̀yin náà. ire o, dókítà Yorùbá, ara mi le ju tàná lọ.